tèmi mọ̀ bá mi. kábíyèsí tí yín ò bá yín tí yín bàjẹ́ ni. yín tó ṣe yín nǹkan tó lágbára ni kábíyèsí. ẹni sùúrù pé kíní yín kò gbé fúkẹ́ rárá. kò gbé nǹkan kan. àbí tí ẹ̀ ń sẹ̀kan ẹ̀ múná lọ ni àbí. kò pẹ́ ẹ̀kan gan kò pẹ́ ẹ̀kan kò kàn sí inú ẹ̀ fi gbogbo ẹnu sọ ni. àwọn aráàlú ò tí ẹ gbúdọ̀ mọ̀ ẹ̀yin ọba aládé. torí ẹ̀ náà mo fi farapamọ́ sọ́dọ̀ rẹ̀. ẹ wá mọ nǹkan tẹ́ ẹ ṣe mẹ́sẹ̀gì mi lórí WhatsApp èmi ti pín amọ̀gbẹ́rẹ́ kan lẹ̀ ẹ ti ẹ̀ kọ́kọ́ jẹgbẹ́rí orí náà. èsì orí adé ni. àmọ́ nǹkan kan tún sọ sí mi lọ́kàn ẹ̀ ṣe é máa síwájú. ṣé Tinubu. Bọ́lá Ahmed ni ṣé ẹ máa síwájú elégbòogi. mo rò pé Tinubu ló ń sọ ni. wọ́n ti gẹ́ẹ̀tì pásọ̀dù yín kábíyèsí aṣíwájú ẹ bá mi sọ̀lẹ́ lọ rí ìgbà tẹ́ ẹ bá tún lè yùn pẹ̀lú gbẹ́rẹ́jẹ́ mi náà fẹ́ sí fún yín tẹ́ ẹ bá tiẹ̀ ti gba síwájú elégbòogi aṣíwájú ẹ bá mi sọ̀ lásán ó ti tán. wàláì gbogbo ohun tó dẹnu kọlẹ̀ lára yín tí ò ṣe dáadáa gbogbo ẹ̀ ni ó mọ̀ ṣe ẹ wò sẹ́ẹ̀rí kìíní nǹkan tó ń ṣe yín irú tó ń ṣe yín òun ló ń ṣe tó ní kìíní. ta ló ń ṣe. Fálànà. Fálànà níbo ní gbé. àní Fálànà rántí ẹ̀ka ẹ̀rán ti yín kábíyèsí ẹ sí adìẹ ẹ̀kọ́ wá jẹgbẹ́rí orí. ẹ bá ń gba fóònù yìí síbẹ̀ o odidi ọba aládé àti àgbọ̀ àwọn aráàlú ò gbọ́dọ̀ máa gbọ́. wọn ò gbọ́dọ̀ gbọ́ o. ẹ̀sìn burúkú ni káàtì agámàtì àti máa jẹ sí olórí gánta. wọ́n jù débẹ̀ ń dákun. kábíyèsí ẹ má ṣe ń wo in tó mú yín kan kọjá. fóònù ń dún. ta ni ń pè á gbọ́dọ̀ forí ọba lẹ̀ fílẹ̀. kíní ń dún ọ̀wá gbé. ẹ bá ń gbé kẹfì sí loudspeaker. hello Balógun Adéjúmọ́ sùn. ta ni. olórí ló ń sọ̀rọ̀ àní kábíyèsí ti jáde mo ò dẹ̀ mọ̀ bí tí wọ́n lọ ṣé kí n wá bọ́ ọ ní àbíbò ni. ẹ mú fóònù wá kábíyèsí ẹ fi fóònù lẹ̀. abólórí wa kàn ní. olórí ibú leléyìí tí ẹ bá sọ lórí ibú ni kò ní pẹ́ mi sásìkò tẹ́yìn wà bí kábíyèsí. àjẹpọ̀ lórí ibú jọlẹ̀ yín méjèèjì ni èmi náà tún wá tẹ orí ibú lẹ̀ mo tún sí gbẹ́rẹ́ orí ibú. ẹ jẹ́ àparí rẹ̀ kábíyèsí. ìmọ̀ pẹ̀lú ọ̀tá mi mo wà kò ní í jẹ dáa fún yín ẹ̀yin olórí ibú gbogbo. kábíyèsí. ó dùn mí. kábíyèsí o damn àlàtúnisá aláwọ̀kọ́ àlàtí mo lá olórí mo sọ fún ọ̀tẹ̀ yìí kábíyèsí ń lọ sọ fún.